see freshness, early morning freshness. Ẹ̀rí ìwọ tó bá wọn bá mi rojọ́ lọ́nà Lizzy ìwọ ni mo ń bá wí jáde tán báyìí kò ń ṣe gbogbo gbidigbidi ojú ẹ gbogbo gbidigbidi ọrùn ẹ ó láti jáde tán under the sun no filter wo orí no filter just a baby girl outside chilling lórí burúkú ó lè má lọ fún wọn kàlífó àṣìírí tó fogún ọdún talẹ̀ òòṣà kò sẹ́ni tó develop bẹ̀ débi tó máa fà koríko kò sẹ́ni tó tiẹ̀ kán. ẹ̀yin tèmi ó ti di wọ́wọ́wọ́ báyìí bí Mamacita ṣe ti jáde ó jáde tán ni fún Lizzy Anjorin ó ní wípé òun ló máa padà rẹ́yìn Lizzy ó ti di wọ́wọ́wọ́ gan ni o ẹ̀yin tèmi wàhálà ńlá ti ṣẹlẹ̀ báyìí lẹ́yìn Lizzy Anjorin àti Mamacita ó dúràgì rẹ̀ túrútúrú ni o Lizzy ló kọ́kọ́ wá fún Mamacita èyí náà ló fa ìdí tí Mamacita náà ó fi reply rẹ̀ tó fi drag rẹ̀ gidi gan ẹ jẹ́ ká wò ó. four corner piece lórí ilẹ̀ Lizzy ló ṣí olórí burúkú ọmọ olè ajíbo olè ò fẹ́ máa fi mí kọ́rọ̀ sọ wasting time pẹ̀lú aláyé bàjẹ́ ìwọ tó pè ń jà tó bá ń wó lórí ẹlẹ́wọ̀n ìwọ àti láti ọ̀gọ́rá ọlọ́ṣà Jorimu express agbalẹ̀ onílẹ̀ olè ẹ̀yin lẹ́ lọ sẹ́wọ̀n gbogbo gbà so èmi kò ní o lọ irọ́ mi ò lọ lẹ́mi ni mo wà so white mo máa dá ẹ lóhùn àṣírí olórí burúkú olùsí fọkọ sí wí fọkọ ya wèrè ọlọ́run máa jájọ́ ọkọ̀ gbà káyé wa ta àtijọ́ tó ti jọ́kọ̀ gbà láyé ẹ̀ ti ta ó máa ṣàlàyé ókè ọ̀rọ̀ tó wà lẹ́yìn ta ló pè ẹ́ sí kó tó dá sí ọ̀rọ̀ yẹn ò kàn ó ṣàfẹ́ máa tap tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí nínú ẹ ní pàkẹ́rẹ́ ọ̀rọ̀ ń sin àwọn olórí burúkú abirùn bíi tiẹ̀ àwọn aṣòṣì máa mọ̀ olórí burúkú tíìmù ẹ wọ́n á máa sunkún kí orí àwọn depressed àwọn aláyébàjẹ́ ó lè ó talẹ̀ àwọn èèyàn sọ pé ò múlẹ̀ fáwọn wọ́n ń defend ẹ̀ káàkiri kálífó ó ti di ilẹ̀ bàbá wọn dé ilẹ̀ òòṣà kódà gba àwọn tó ń kọ́lé láti ọjọ́ tó ti ta Florida tó ta kálífó tó ta wèrèwó ló tún lòun tà ń sìn yìí Instagram estate àná lórí burúkú ni ọmọ olè ọmọ jàgbá ẹ̀yin ẹ máa ra lè òòṣà kóhùn máa fowó yín develop ọmọ àsè náà ló máa ń forí kù because ọ̀pọ̀ ònú ni yín ṣe rí wèrè yẹn bí pé ó ní kankan tó lè tà fún yín èyí tó ń tà sí wọn ní barahanda ló ń ṣe nígbà tí bọ̀bọ̀ tó ń ṣe kinní lórí ilẹ̀ yẹn bọ́ ta pé ilẹ̀ yẹn ò jẹ́ níhùn pé ó jẹ́ òun lówó fẹ́ǹsì ṣèbí gbogbo yín ní bọ̀bọ̀ yẹn ń purọ́ ni bọ̀bọ̀ yẹn lọ sọ́dọ̀ Gistlover kò sí kan tí bọ̀bọ̀ yẹn ò sọ tó gbé evidence ilẹ̀ bọ̀ tó lórí burúkú yín ẹ̀ lè ever gbọ́rọ̀ kéèyàn ní kẹwàá máa dá 5,000 1,000 bẹ́ẹ̀ bá ṣe lówó kẹwàá ralẹ̀ inú yín náà ń dùn òun fowó yín develop ayé ẹ̀ ó lè ẹni tó jẹ́ wípé ó lè ẹ̀ ojú táwọn tó ń já mọ́tò gbalẹ̀ express lọ kò sí olè ló ń jà ta ni kí ni ọkọ̀ àárọ̀ kí lọ́jọ́ ń ṣe ọkọ̀ àárọ̀ tó pa yẹn kí lórúkọ ẹ̀ Jagunmẹ̀ ṣèbó lè ní wọn so ọ̀rọ̀ ẹ̀ ò jọ mí lójú mi má máa porúkọ mi èmi àti òsínú set ayé tiẹ̀ ti bàjẹ́ olórí burúkú ọ̀tọ̀ ò ní sinmi màá máa fi ayé tèmi màá máa fi wé títì ẹ̀ tó bá wọn ẹ̀kọ́ gbogbogbò máa máa fa yí ẹ̀ kúrò sí máa máa fa yí ẹ̀ pa ni mi tiẹ̀ ti close chapter ẹ̀ mo kò fún bọ́ nísìn màá rí zoom sáyé ẹ̀ wo lórí burúkú olóṣì àṣìírí olóbò ìjẹra ìwé àwa ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ I don't waste my time on nuisance on social media mo mọ nǹkan tí mo tó ò bá mi lẹ́nu iṣẹ́ yìí ní àbò lórí burúkú ni ẹ̀ ní àwa máa waste ìwọ tí mo train ní dáa fún ìyá ẹ̀ níbi tó bá kú sí ìyá ẹ̀ Sínátù Ajíbọ́lá kò ní dáa fún lórí burúkú àbá tá bá ń mọ ibi tó sì ìyá wa sí àti bàbá wa sí tá bá ń sọ̀rọ̀ tó jẹ́ ọmọ níbi níhùn á ní máa bó lórí burúkú ara ẹ̀ máa rojọ́ olùsí tó jẹ́ pé ìjòló sàn yẹ pa nílé àlàpà màmá bá ẹ sọ̀rọ̀ olórí burúkú nìyẹn ó wà tí àwọn tálẹ́gbẹ́ mò ń ṣẹgbẹ́ ẹ̀ èmi àti láti ọkọ ẹlẹ́gbẹ́ láti èmi àti ẹlẹ́gbẹ́ so okay kí ló fẹ́ fà ní fínà kí ló fẹ́ fà ní fínà ẹ̀ bá tiẹ̀ ní kálẹ̀ndà àgbàlagbà nílé ṣé ẹ̀ láwọn ẹbí tó tiẹ̀ já àgbàlagbà ni
téwó orí mi ò bá sọ fún ẹ pé mo jù ẹ lọ ṣé wọ́n mọ̀ ẹ má ti sin òkè wèrè ní ẹ tán tẹ́lẹ̀ náà wèrè ní ẹ tán ẹni bàbá bá wèrè ṣe á máa hùwà bìbì mo ń wọ̀ ní respect tó máa fún láti orí ẹja ni kò fún mi táyé ò bá fẹ́ bàjẹ́ àní rí jù bẹ́ẹ̀ lọ torí ibi ilé tí mo fi bẹ́ẹ̀ ṣe máa fi bu ẹ̀jẹ̀ ní ìṣẹ́gbẹ́ ẹ̀ ní ìṣẹ́gbẹ́ ẹ̀ kò jẹ́ kó rí ẹ pé ìyá ẹ̀ sínú tó bá wà láyé àǹtí mi ni máa pè kò jẹ́ kó rí ẹ pé bọ̀ tó bá jẹ́ yàn gidi lórí burúkú ọmọ olè kó ṣì kúrò bí kò ṣì lọ lò ṣì àṣeyẹrẹ lórí burúkú abirùn ní jíjí ṣé orí gbèdégbèdé lọ́rùn tèmi a rí pé mò ń jatọ́ olùṣì àwa tá a pé léèyàn tá a pé lọ́lá tá a pé lọ́mọ obìnrin à ń sọ̀rọ̀ olùṣì onífóòmù lọ́yún onífóòmù ń dìbò náà sọ tó o bá tí ì lo pampers sí ìdìbò tó jẹ́ kó yẹ pé ọmọ yìí wo happy mood ni mo wà ó yẹ happy mood ni mo wà bó ṣe ń kígbe orúkọ mi lẹ́nu ọjọ́ mẹ́ta mo kàn wò pa attention seeker ni ẹ jẹ́ kí n fún ẹ láti owó ẹ̀ tó máa put ẹ back to limelight mi ní put ẹ back to limelight ó lè dún mọ́ta ó lè dún mọ́ta ẹjọ́ 91k mi ní èmi ní 91k alájẹ ẹjọ́ wọn bá bọ́ sọ́wọ́ 91k. ní tí ìrìsùn sọ̀rọ̀ ẹ̀wà fẹ́ kú ó kú díẹ̀ kí lẹ ṣe fọ́mọ mi ó lè dún mẹ́ta lórí kúkú ojú ó lè sọ̀rọ̀ láwùjọ wa kò sí tó tó ní lójú jò lè lọ. kí ni wọ́n fọ̀rẹ̀ ṣe láyé tí mo wá kí ni wọ́n fọ̀rẹ̀ ṣe láyé tí mo wá kàkà kí jalè máa kúkú dẹrú òbọ̀n ó ṣe kígbe tákàtàdé ẹlẹ́wọ̀n èmi ò bẹ sọmọ ìbẹ́ta èmi ò jalè wọ́n fi jẹ̀lì bàbá wé mi lórí wọ́n nà mí nínú olè nínú ọjà àdúmọ̀tà wọ́n pariwo lé mi lórí ìwé fẹ́ kí òkè ojú ẹ̀yọ kòǹgbà báyìí ó lè dùmọ̀tà olórí burúkú fámílì àníní ó jalè jù obìnrin ta ìdóbìnrin jalè lọ jí 91 kí ọmọ Ìgbò ìyẹn bójú wèrè jẹ èmi ò lè má bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó kéré obi tí obìnrin ó lè